Sisi Alagbo ọlọ́yàn pàǹdọ̀ ó ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí mò ń sọ fún ẹ ní èní má wà ńlẹ̀ ṣó mọ̀ pé tó bá polówó olówó awo méje èèyàn kankan bí báyò àrùn anybody ń bí a máa sọ òdodo ṣó mọ̀ pé tó bá fẹ́ polówó àgbo tí Sisi Alagbo ń tà wọ́n máa fi ń ba ti Esabod jẹ́ àgbo àbá jẹ́ ní kankan jà ọ́ bọ́ Esabod nìkan mo lè dá ọkọ̀ tó òun nìkan ni a rí tó ń ta àgbo lórí social media ló wà nínú saga tó ń ta àgbo wọ́n máa fi ba ti Esabod jẹ́ tí kò yẹ ń sìn ó yẹ kí Sisi Alagbo ṣe kí ni kó kọ disclaimer lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé kí ni kò fẹ́ ní ọ̀tá láti bẹ̀ yẹn ọjà ìwọ ẹ̀dá tó bá ti ń tajà má bàa bá wọn ní ọ̀tá tó bá rẹ́ nìkan tó sọ pé bíi pé kí n réyàn sí èlùbọ́ yìí tí mo gbé sí by 2 kg ni o kí wá wíwọ tó ń tẹ èlùbọ́ bóyá ò ń ta jùmọ̀lẹ̀ kí wọ́n á ní pé èlùbọ́ tí ò dá no ò ní polówó bẹ́ẹ̀ mo á polówó bọ́mí ní polówó sọ pé kí n nàka sí ẹ torí mi mọ ẹlẹ́dàá ẹ̀ mi mọ omi tó ti mu mi mọ bó ṣe máa ń jí lówùúrọ̀ tó máa ń gba àdúrà sọ́lọ́run mi mọ mi kàn lè dédé bá tèèyàn jẹ́ tí ojú ọ̀run tẹ́yẹ fò láì fi Esabod nìkan kò lè ta kí lorúkọ ẹ̀ kò lè ta àgbo nílé ayé yìí ó máa wọ́n máa dì ní èmi nìkan ò lè ta pọ̀ mọ́ nílé ayé yìí tó bá jẹ́ ìwọ nìkan ló ń ta oúnjẹ fún gbogbo àgbáyé ó máa wọ́n máa dì Ọlọ́run bá ń gbọ́ tó bá kún lórí ẹ̀ wọ́n máa bèèrè pé kí ló dé téwò ṣe pọ̀ bí bàbá kí ló ṣẹlẹ̀ ìgbà tó mọ̀ pé wọ́n nìkan kọ́ ló ń tajà ìwọ gan wà lọ máa ń wọnú ọjà lọ láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ máa wí pé nítorí pé mi change price mi ni abalajọ tó ń fi wá àṣà àwọn nǹkan yìí ti lọ sókè èmi dẹ̀ ṣì ń tà ní normal price abalajọ téwò fi kún bí báyìí rárá ẹ lẹ̀ bí mi ṣe wà yìí sìn má ti torí pé mò ń ta èlùbọ́ àbí mò ń ta epo o lè supply mi mo ní supplier àti tèmi o mọ̀ pé ibì kan náà ni mo ti bẹ̀rẹ̀ mo ní àwọn supplier mi o kàn lè jíjì kó sọ pé Adamayọ̀ mo fẹ́ supply yín nínú dùs mi ní dẹ́ lóhùn ẹni tèmi náà fún lóúnjẹ jẹ tó ń tara mi jẹun tí mò ń gba noodles láti complain yẹn ń sọ kíní kan fún ẹ box of noodles ẹyọ kan ni máa ń rà tí máa ń ta noodles yẹn yọyọ ni mi ò gbé container rí nígbà tí mo bẹ̀rẹ̀ box ẹyọ kan ni máa rà tí màá tà lẹ́yọ ẹyọ ìwọ náà má dé bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè mú ọgọ anybody kò sẹ́ni tó lè fi destiny ẹni kankan shine àfi tí wọ́n gangan bá ń tọwọ́ bọ tó bá jẹ́ pé Ọlọ́run tí mò ń sìn ló ń sìn o tó bá jẹ́ pé Jésù nìkan ni mò ń sìn tó o dẹ̀ ń sìn Jésù yẹn kò sẹ́ni tó lè mú ìràwọ̀ ẹ̀ kò sí ẹni tó lè fi ọwọ́ bo ògo ìràwọ̀ ẹ̀ torí orúkọ tó lágbára ju orúkọ ní Ọlọ́run orúkọ Ọlọ́run nìkan ni orúkọ tó lágbára jù tí wọ́n bá mú àwọn èèyàn yẹn sọ fún ẹ kó máa gba kọ̀ǹténà àwọn ènìyàn ibi ìbàlọ́ máa ti wá já kíìtì ẹni kó máa gbà táwọn èèyàn ibi ìbàlọ́ máa ti wá já kó máa fi mánu funfun yẹn ló máa ń bá mi kọ́ọ̀tì òun ló bá wa kọ́ọ̀tì ránù ibi ìbàlọ́ máa ti wá já kí custom kó máa mú kọ̀ǹténà wọn ibi ìbàlọ́ máa ti wá já ti tèmi kí ìtàn fi tì láti Nàìjíríà ibi ìbàlọ́ máa ti wá já ṣé mo mọ̀ ṣe ni mo mọ̀ ṣe ó ti yẹn sì torí pé mi ò ní Ọlọ́run mìíràn àtàsí Ọlọ́run Jésù Kristi àtọ̀sí Ọlọ́run Jésù Kristi tí mò ń pè lọ́sàn lóru láàárọ̀ nírọ̀lẹ́ lójoojúmọ́. What's the matter, auntie? How are you, darling? Like Don't worry, it's fine. Okay. It's fine. Thank you, darling. That's okay. How are you doing? I'm okay. You? I'm fine. Good. Ṣé kò yẹ yín sìn tí mò ń pè láàárọ̀ tí mò ń pè lọ́sàn tí mò ń pè lálẹ́. Ọlọ́run sọ pé mú oúnjẹ wá sínú ilé mi máa wo nǹkan tó ń ṣe ṣó ò mú oúnjẹ lọ sínú ilé Ọlọ́run ṣó ò jẹ́ kí ebi pa wòlíì Ọlọ́run Ọlọ́run sọ pé mú oúnjẹ wá sínú ilé mi kó má ṣe jẹ́ kí ebi pa àwọn wòlíì mi ṣó ò ń ṣe tó ṣe rí owó nínú ọjà kò sí iye tí mo lè pa ó ti yẹ ẹ́ sìn kò sí iye tí mo lè pa géènì mi ojoojúmọ́ ni tí bá ṣe ń pa bá ni máa ti yọ géènì mi mo sọ táìtì mi lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tó bá ti mú mi sọ táìtì mi he will surely reveal devourer for my sake ó máa pa gbogbo kòkòrò ajẹnurun nínú ayé mi gbogbo kòkòrò tó dìde tó sọ àwọn ní ajẹnurun ó máa pa wọ́n ti gbòǹgbò ó di dandan
tí bá tó bá ń ta ọjà téèyàn ń tà má ṣe ní ẹni yẹn lọ́tà, má ṣe ẹni yẹn lọ́tà torí pé ò ní mọ ibi tí ogun máa ti jà ẹ́. Ẹ má máa pogun sínú ayé yín. I'm telling you the truth. Tó bá gbé ọjà ẹ lọ fún yàn kán lọ bẹ́ẹ̀ polówó, tó bá rí pé wọ́n fẹ́ fi pa ogun sínú ayé ẹ, gba ìpolówó ẹ lọ́wọ́ wọn. Torí wọn ò ní jẹ́ ènìyàn, wọn ò ní jẹ́ ẹni tó ní ajé nínú ayé ẹ tó jẹ́ kó fẹ́ kó fi ajé jẹun kó máa ba ajé alájé jẹ́. Jẹ́ ń tún ọ̀rọ̀ yẹn sọ dáadáa. Ajé ni gbogbo wa yìí, ajé ni owó ajá tàǹtà, owó ló fi rà àbí ajé ni. O ní kó adúrú owó yẹn jọ millions of millions. Oyè ń sìn láti clear container nínú UKC is going to 6,000. Ní àná lásán tí kìíní ìdébí bá mo mọ mi thousands of pounds tó jábọ́ lọ́wọ́ mi. Mi ní wá tí sọ pé torí pé ó ta gàrí kí wọ́n lọ sọ fún yàn pé àgàrí ẹ̀ dúdú ẹ má ra gàrí lọ́wọ́ ẹ̀. Ó tí kò dáa, ó bá jí ẹnìkan jẹ́ ni. Ó ti yé ẹ̀ ń sìn, ó dẹ̀ fẹ́ pé kí ajé kó jókòó sí wọ náà lọ́wọ́. Kò possible mi nítorí pé ó ta pọ̀ mọ́. Ó ti yé kí n fi bà tiẹ̀ jẹ́. No, bí èmi ṣe ń ta ti tèmi ó yàtọ̀. Ìwọ lè èmi náà ti ṣe bẹ́ẹ̀ rí nǹkan tó ṣe tó ń ka lẹ́yọ kọ̀ọ̀kan. Èmi náà ti ka pọ̀ mọ́ lẹ́yọ kọ̀ọ̀kan rí tí máa pọ̀ mọ́ ẹyọ kọ̀ọ̀kan. Ó lè jẹ́ pé 2,000 pieces máa rà àbí 1,000 pieces tí wá dẹni tó ń ra awọ tí mo wá ń ṣe fún ara mi. Tèmi náà wá tó wá ń tún ta. Ó máa dé bẹ́ẹ̀. Tọ́lá báwo ibo ni Anamáyọ̀wá ti rí pọ̀ mọ́ títí ẹ̀? Ibo ló ti rí pọ̀ mọ́ títí ẹ̀ tó ta cheap báyìí? Má sọ bẹ́ẹ̀. Ó ti yé ẹ̀ ń sìn. Má sọ bẹ́ẹ̀. Nígbà kan rí jẹ́ sọ fún ẹ mi ò tó ẹgbẹ́ ẹni tó ń ta pọ̀ mọ́ wholesale. Mo ń ta wholesale. Mo máa ń ta lẹ́yọ ẹyọ ni. Ẹyọ máa fọ̀, máa tún ta, máa fọ̀, máa tún ta, máa sọ fáwọn tó ń mọ́ wọn lọ sí school mo ń ta pọ̀ mọ́ o, mo ń ta pọ̀ mọ́ o. Pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfarabalẹ̀. Ẹlòmíì tó bá gbé pọ̀ mọ́ fún pọ̀ mọ́ tó ti dì á sọ fún pé ìgbà ẹ̀mí ò kì í ṣe Anamáyọ̀wá, Bísí ni mò ń jẹ́. Bísí ẹ wo àbí Mama Anna no ẹ jẹ́ yọ ilé èkó ọ̀bẹ mi ilé èkéré pọ̀ mọ́ tó ti dì mo máa mú mi jáde kán lè fi pààrọ̀ ẹ̀. Ó ti yẹ mo wá dẹni tó jẹ́ pé mi ìwá kí n dì mọ́ tó máa fẹ́ rà wọ́n á fọ ara balẹ̀ ṣàfọ ara wọn nítorí pé mo ti rí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó yẹ pé kò sí tó lè dì wọ́n fẹ́ change ẹ̀ ṣá ni. So mi ìwá kí n dì mọ́ tó bá ti wá tó bá ti gbé sínú freezer. Mo ní freezer màá da gbogbo ẹ̀ sínú freezer nínú nylon màá gbé kábọ̀dù sí so that nylon yẹn máa ṣe gbé wọ́n wá ṣà mo ti fọ́. Guys, pẹ̀lú ìfarabalẹ̀ without pride. You can never live with pride. Pride will never take you to anywhere. Tó bá ti ń tajà, o ní láti ní ìtẹríba. Tó bá ti rí ẹnikẹ́ni, èèyàn kéèyàn tó fẹ́ ti ara ẹ̀ láti fi bà tèèyàn kan jẹ́, sọ̀rọ̀. Ajé ló gbé dání má jẹ́ kán bà jí ẹ̀ jẹ́. Torí pé ajé tí wọ́n ti yíyẹ̀pẹ̀, wọ́n dẹ̀ di dandan kán fàwọ́ náà sínú ìyẹ̀pẹ̀. Ó ti yẹ ẹ́ sí. Ayé wọn ti yíyẹ̀pẹ̀, ó di dandan kán fà ẹ́ sínú ìyẹ̀pẹ̀ torí ẹni tó bá nífẹ̀ẹ́ kò ní gbé ogun wá sínú ayé ẹ̀. Truly tó bá love ẹ, anybody that love you will never stress you. Telling you the truth. Be vigilant in life. Ojú ọ̀run tẹ́ ń rí, ó máa tí aeroplane 100 bá gbàbẹ̀ ó máa kọjá. I'm telling you. Tí aeroplane bí wọ́n torí pé mi tajà nínú ọjà láti kékeré mi, inú ọjà ni mo ti máa ń tajà. Ṣé dẹ̀ mọ̀ pé nínú ọjà àwọn tó ń tomi ibíbà ló máa wà, àwọn tó ń ta gàrí ibíbà wọ́n máa wà ní ojú kan náà ni. Ó ti yé yín, customer máa wá bá yín ni. Ó ti yé yín sí. Customer máa bá yín ni. Tó bá ń ta bàtà ẹ máa wà ní line nìkan ni. Bí wọ́n torí pé bẹ́ẹ̀ ni
bí àtọ́rẹ́ lèmi ṣe máa ń rí gbogbo ẹ̀ pé báwo mi ṣe fẹ́ bínú nǹkan tó ń ta kọ́sítọ́mà ti tèmi kí n tó kúrò nínú ilé kọ́sítọ́mà mi ò lè wá sọ́dọ̀ ẹ̀ ìgbàgbọ́ tèmi nìyẹn. So ìwọ tó wá ń tajà tó wá jẹ́ pé tó bá ti wà nínú ajé ẹ the only thing tó máa ṣe ni pé ìbínú ni ajé ò lè dúró níwọ̀n ibẹ̀ yẹn ó gbọ́dọ̀ máa mínú ó gbọ́dọ̀ máa jẹ́ kí inú ẹ dùn sí gbogbo nǹkan máa ní inú dúdùn. Ní tí tó bá dáwọ́lé má bà tẹnìkan jẹ́ láti fi tún tiẹ̀ ṣe. Tó bá rò bí ó máa pẹ́ ó lè má pẹ́ o, I'm telling you. Torí kò sí tíyàn bá rẹ ọjà òkùnkùn ó ti yẹ ǹsìn tí mọ́lẹ̀ bá dé ó máa vanish ni. Irú àwọn ọjà bẹ́ẹ̀ yẹn wọn kì í pẹ́. Ṣé kò yẹ? Ọlọ́run nìkan òun ló ń fúnni ní ọlà tí ò dẹ̀ nígbà lọ́wọ́ ẹni kan. Ó ti yẹ ǹsìn. Má ti torí pé orí èèyàn nítorí ìwọ sáré èmi ò nídìí láti bẹ́ẹ̀ sáré nítorí pé Jésù Kristi ti tèmi ó ti bá mi rin gbogbo ìrìn àjò mi. No, ó ti bá mi rin gbogbo ìrìn àjò mi. Ó sáré títí ó pọ́n láṣọ náà ni. Kí ló wá dé tó wá kúkú mọ Jésù? Torí pé tó bá mọ Jésù gbogbo ìrìn àjò ẹ á fún ẹ ní 50 years in one day. Á fún ẹ ní 20 years in one day. Tí wọ́n gan máa mọ̀ yí pé Jesus did it. Kí Ọlọ́run ṣe fún ẹ. Kí ló ń sáré kiri fún? Kí ló ń jowú ẹni tó yẹ kó jowú fún? Ìwọ tó ní ọjà lọ́wọ́. Ìwọ náà wò. Mo gbé sí ayé ẹ lẹ́nu. Sisi Alágbo. Èmi ò kí ètì èèyàn ó ti yẹ ń sìn. Ṣùgbọ́n mo kórìíra nǹkan tó ṣe. Ó ti yẹ ń sìn. Kó wà lára àwọn tó gbé ìwòwò ìyálé ẹ̀ fún blogger láti fi balẹ̀ ayé ẹ̀ jẹ́. Mo kórìíra nǹkan tó ṣe. Ta ló rẹ́rìn ayọ̀ last ní ọjọ́ tèmi? Ta ló rẹ́rìn ayọ̀? Gbogbo mú ilé ẹ̀ tẹ́ gbé jáde lẹ́nu. Ǹjẹ́ wọ́n sọ mọ́? Ta ló rẹ́rìn ayọ̀ lọ́jọ́ tèmi? Farida ló ń rẹ́rìn ayọ̀. Ó padà ṣẹ́gun yín gbogbo yín pátápátá gbogbo yín tẹ́ dìtẹ̀ mọ́lẹ̀. Lórí ọ̀rọ̀ Farida ó ṣẹ́gun yín dànù. Ó padà ṣẹ́gun yín ni. Ojú padà ti Alágbo Sisi Alágbo Ẹniọlá. Ojú padà ti Ẹniọlá. Ojú tiẹ̀ ó dùn mọ́ mi nínú torí pé ojú obìnrin ni o. Inú mi dùn pé ó ṣojú Farida kojú tiẹ̀. Ìwọ náà wo bí skin ẹ ṣe rí. Ó ṣàmàlàmàlà ni. Farida tẹ́ pè ní ọmọ kò lé níyàn kò lè ní skin yẹn nínú ayé ẹ̀. Láyéláyé. Farida tẹ́ sọ yí pé kò kí ń ṣe ènìyàn. Kò ní skin yẹn láíláí. Skin yẹn dàbí ẹni tó wà ní 150 years old. Wọ́n dẹ̀ sọ pé ọmọ 23 ni ẹ́. You dey lie. They lie. Start lying. Ọmọ 23 tó ti gbó bí ilẹ̀ Galilee. Àtọ́dún tó ti bí ẹ ló ti ń ṣiṣẹ́ ìnàbì ni. Sisi Alágbo. Àtọ́dún tó ti bí ẹ ló ti ń ṣiṣẹ́ ìnàbì. Mo bèèrè lọ́wọ́ ẹni. Torí pé mo rí pé àwọn kan sọ pé kò mean anything ìgbà tó jẹ́ pé wú kankan náà ni yín ọba ẹgbẹ̀gìrì. Gbogbo òbò yín ló ti wà ń ta. Ó tún dọ́dọ́ ká sọ yí pé wú kan tóòtọ́ ni nǹkan tó wà òkè ló ṣe yẹn. Ó wà òkè nǹkan tó ṣe yẹn. Ìgbà tó jẹ́ pé gbogbo àwọn òbò tí yín náà wà ń ta wọ́n fún ká sórí social media ni. Ẹ máa sọ pé ó wà òkè fún nǹkan tó ṣe yẹn. Gbọ́ ìwé èmi báyìí tó jẹ́ pé òbò mi ò sí níta. Ṣé kò yẹ yín sí? Kò sí pé kù sí mi níta. Ọyàn mi go ò sí níta. So mo máa lò. Ó jẹ́ nǹkan tí ò dáa. Nǹkan burúkú ni. Wọ́n dẹ̀ sọ yí pé ó wà nílé ọkọ tó ti ń ṣe. Alágbèrè jatijati. Ó wá jẹ́ kó máa pe Farida lálágbèrè. Pé Farida ó ní boyfriend. Ó yan àlè. Àṣewọ̀ gangan ni alágbèrè. Ògbólógbò alágbèrè ni ẹ́. Àṣọ ọmọ yìí o. Èmi náà mọ̀ because mo mọ̀ pé ẹni tí bá mú dání mo mọ̀ pé èèyàn tó dání.
àṣewọ gangan ló ń dó yìí 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 àṣírí ẹ̀ wá tú pẹ̀lẹ́ bébì báwo ni ọmọ ọdún 23 looking 150 years pẹ̀lẹ́ báwo ni ó ti yẹ o need láti look young pẹ̀lú gbogbo owó tó ṣe bí kò ní pẹ̀lú gbogbo oppressor tó oppress wọn lórí social media owó tó yẹ kó fi jẹun òun kó fún blogger owó tó yẹ kó fi jẹun òun kó fún blogger owó tó yẹ kó fi tún gbogbo ara ẹ̀ ṣe owó tó yẹ kó fi tún gbogbo skin ẹ̀ ṣe tó yẹ kó jókòó kó jẹ chicken kó jókòó kó ṣe ẹ̀fọ́ rírò fún ẹ kó fi oríṣiríṣi ẹlẹ́mìí 20 sínú ẹ̀ kó jókòó kó jẹ àwọn vegetable yẹn kó máa jẹ kí ló ń fowó yẹn ṣe ó fi oppress Farida tí ara Farida dẹ̀ ń dán ìgbésí ayé Farida dẹ̀ ń ta sánsán yé ṣe bí mọ́ tó máa forúkọ ẹ ṣe bí fún wọn ní disclaimer who are they tó lè sọ̀rọ̀ sí of course ó sanwó fún wọn ní nǹkan tí bá sanwó fún ẹ ó gbọ́dọ̀ ṣe nǹkan tó tẹ́ mi lọ́rùn of course you have to satisfy me I have every audacity láti sọ fún ẹ yí pé nǹkan tó ń ṣe ò dáa yes I have power upon you I am a God unto you Ọlọ́run mo jẹ́ nínú ayé ẹ tí bá fún ẹ lówó tó bá ń ṣiṣẹ́ tí bá sanwó iṣẹ́ tó ṣe fún mi Ọlọ́run ni mo jẹ́ nínú ayé ẹ I say it and I say it again ṣé kò yẹ wọ́n máa fowókọ ẹ kọ́mọ́ náà wọ́n máa fowókọ ẹ bá tàwọn èèyàn jẹ́ lórí social media ó dùn mú ẹni torí pé ẹni ìkà ẹni ègbé níwọ náà Sisi Alágbo Ẹniọlá ẹni ìkà ni ẹ torí pé kò bá kí ń ṣe ẹni ìkà wọn ò ní máa fowókọ ẹ bá tèèyàn jẹ́ kínú ẹ dẹ̀ máa dùn inú ẹ ń dùn ọmọ 23 years inú ẹ ń dùn arúgbó lọmọ látilẹ̀ inú ẹ dẹ̀ ń dùn wọ́n ṣe mú ọmọbìnrin yẹn tó ń ṣe lóríṣiríṣi àṣẹ ẹ̀sìn ẹ̀ ó máa gbáàsì ó máa go global ó go worldwide níbi tí wọ́n ju pé kú ẹ̀ dé àṣọ pọ̀ gan ó ti rí gbèsè ayé ẹ̀ ó go worldwide ni jẹ́ kí gbogbo èèyàn máa mọ̀ pé ó wà níbi tí wọ́n ti ń ṣe bí jẹ́ káwọn èèyàn máa mọ̀ wá sórí social media ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di celebrity òjijì wọn ò tiẹ̀ trend nípa dáadáa nípa aburú lójoojúmọ́ gbogbo ìgbà tó bá máa trend aburú yìí ẹni ebi ni ẹ ìwọ tó máa bọ́ síta tó máa ní ó ń ta àgbo báyìí o ó ń ta àgbo eléyìí o ìwọ náà wo owó pékùsì tó ní owó skin ẹ ìwọ tó ń ta àgbo oríṣiríṣi àwọn àgbo tó ń ta yóò lè mú kí skin ẹ dání ó lè mú ni èló ni dang style tó wà ní Nàìjíríà èló ló fi fẹ́ fi ṣe consultation pẹ̀lú wọn láti lè lo skin láti lè lo cream gidi odi kò ń ṣe pé kò bóra àwọn lè yóò bóra o láti lè fún ẹ ní flawless skin èló ni dang style tí wàá lọ bá wọn fún consultation tí wọ́n á wo skin ẹ tí wọ́n á máa fún ẹ ní moisturizer tó máa moisturize kò ń ṣe pé kó wá dàbí agara ń ṣá ó wá yàtọ̀ sí àṣànà ó wá dàbí ó wá bọ́ wá lè wá dàbí òkú mo wo no mo ní no kò kì í ṣòun màá tún padà lọ sórí page ẹ mo ní no mo wo pé gbogbo ìwòwò ẹ Sisi Alágbo orí pé tó máa gbé ẹsẹ̀ gbẹ Farida orí pé ó nà ya ẹ pa pẹ̀lú gbogbo òṣì tó wọ̀ láyé ẹ Farida nà ya ẹ pa àṣọ ní okó nínú ilé o tún mú òbò ẹyẹ náà o tún fi gbalé ayé ọkọlọkọ o tún lọ fi gbọ́ ọkọlọkọ jẹ sámi oko tó ń dó nínú ilé yẹn kò tó ẹ ìgbésí ayé gbọkọgbọkọ ló wá obìnrin tó ń
wọ́n máa support ẹ wọ́n ṣe ní fún ẹ ní support ìgbà tó jẹ́ pé gbogbo ọkọ ti dó tán wọ́n máa support ẹ náà wọ́n fún ẹ ní support obìnrin tó rí tó support ẹ òun náà máa ń ṣe ṣìnà ni ó ń dóko olóko ni oko olóko ló ní irú èmi ṣe mi òǹdó married man tó bá kọ ẹnu sí mi máa lé ẹ dànù kò sí nǹkan tó kọ èmi àti ẹ Ọlọ́run á tú àṣírí ẹ síta fún mi pé married man ni ẹ kó má sọ fún mi Ọlọ́run á tú àṣírí ẹ síta tí ò dẹ̀ ní sí nǹkan kan mi ò ń tẹni tó máa ń tẹ̀lé ọkùnrin lẹ́ni ẹni kó sáré dómi lẹ́ni kó possible pẹ̀lú bí mo ṣe rí yìí ò ní tòsí mi lẹ́ni kó dómi lẹ́ni so Ọlọ́run máa tú àṣírí ẹ síta fún mi ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn sìn Ọlọ́run á tú àṣírí ẹ síta fún mi ṣáà ní òǹdó married man èèwọ̀ ló jẹ́ níbi tèmi ti wá èèwọ̀ láti jẹ́ married man àyànmọ́ tèmi ò kí ń dó married man Ọlọ́run mi ò kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run mi sọ fún mi pé one wife and one man òun ni Ọlọ́run tèmi sọ bẹ́ẹ̀ fún mi nǹkan tí Jésù mi sọ nìyẹn nínú Bíbélì Ọlọ́run tí wá sọ pé tí ọkùnrin tí bá tí wá fẹ́ tú ọkọ mi ìfẹ́ mo lè fẹ́ widow ẹni tí ìyàwó ẹ̀ ti kú àbí ẹni tó ti kọ ìyàwó ẹ̀ sí ìdí tó dáa fún ìdí tó dáa tó fi kọ ìyàwó ẹ̀ ni mo lè fẹ́ àbí widow tí ẹ̀ ṣì dá ẹni tí ìyàwó ẹ̀ ti kú ìyẹn ṣì dá torí pé ìgbà míì tó bá fẹ́ wá ìdí tí ẹlòmíì fi kọ ìyàwó ẹ̀ kò ń ṣe pé nípa àgbèrè ṣíṣe ló ṣe kọ ìyàwó ẹ̀ ó lè jẹ́ pé torí pé obìnrin tó wà ń ta torí ẹ̀ níyàwó ẹ̀ ṣe lọ ìwọ ọkùnrin yẹn kò ṣe fẹ́ mi ò ní Ọlọ́run ní gbé mi pa wú ọkùnrin bẹ́ẹ̀ yẹn nítorí pé pàṣán ìbínú tí obìnrin yẹn fi kúrò nínú ilé ẹ̀ òun náà ló máa ṣẹlẹ̀ léwọ náà lé lórí Ọlọ́run ní jẹ́ ń pàdé wú ọkùnrin bẹ́ẹ̀ lórúkọ Jésù o lè tẹ̀lé widow àbí ọkùnrin tí ò bímọ rí tó jẹ́ single man tí ò ti fẹ́ yàwó rí tóun àtìyàwó ò sí mọ́ o lè fẹ́ yẹn ṣùgbọ́n kò mọ̀ yí pé ọkùnrin yìí òun àti obìnrin máa ń jọ ń sùn papọ̀ ó dẹ̀ lọ fẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run ní Bíbélì mi tó fi ibi tèmi ka Bíbélì mi dé ẹ̀ṣẹ̀ ló jẹ́ ní ìdẹ̀ ní wùwà ẹ̀ṣẹ̀ torí the wages of sin is death ní ìdẹ̀ ní wùwà ẹ̀ṣẹ̀ inú ẹ̀ ń dùn wo lọ́jọ́ tèmi báyìí sìn wo lé ní ẹni tí mo believe wípé àdàbà Síónì tí mo rò bóyá ó máa fún ẹ ní support èpè ló ń gbé ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ èpè ló ń gbé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wí péjì àgbàbà Síónì jẹ́ ǹtí ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ àdàbà Síónì yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ ka right up ẹ̀ àdàbà Síónì yẹn bẹ́ẹ̀ ka ó ti yẹ ó ní Only I saw some ladies and women comment on CC Onidokudo, only 3 song saga. Only now I see 88% of lady here on social media is full of marriage depression. Oh, that is why many don't know what is right again. Etiyawere. Okay, Etiyawere. Etiyawere now do some posts and comments you need to know who associate yourself with. Ayé ọ̀pọ̀lọpọ̀ yín ti bàjẹ́. Many things that make a lot of you a single mother are still running in your blood. Àwọn olórí burúkú obìnrin onídòkúdù. Ó ti rí. Ìjẹ́ o ti wo fídíò tó ṣe. Mo rí fídíò yẹn lọ́dọ̀ Amẹ̀bọ̀, mo yá gbé. Ẹ bá ti rí mi tí mo gbé fídíò, nǹkan tó máa kọ sórí fídíò yẹn lèmi náà máa kọ sórí fídíò mi o. Tó bá wá sí abẹ́ fídíò mi, tó bá wá kọ́mẹ̀ntì aburú, mo copy, mo dẹ̀ paste. Ó ti yé yín sìn. Nǹkan tí ẹni yẹn kọ sórí fídíò mi ni máa gbé sórí fídíò mi. Àwa lórí péjì àbẹ́nìkẹ́ni jà. Ó ti yé yín. Tí bá copy, mo paste. Ó ti yé yín sìn. So ìwọ tó bá ní ọ̀rọ̀ tí wọ́n kọ yẹn write up yẹn,
má bá mi jà o torí mi copy mo paste torí pé wọ́n náà máa ó ti rí níbi tí wọ́n ti àwọn ẹni tó ní gangan ó ti rí ẹni tó ní gangan so má wá bá mi tó bá wá bá mi máa tọwọ́ bò ẹ́ lẹ́nu wàláì máa gí ẹ̀jẹ̀ wá fi wọn àwọn ọmọ ẹ lọ́nà ọ̀run wàá rò bóyá ó ju right up yẹn lọ ni ṣé kò yẹn sí torí pé ẹ like nonsense lórí social media ẹni tó kọ right up gangan ẹ ní lọ bá ẹ ní lọ bẹ́ẹ̀ nìyẹn gangan ẹni tó wá ṣe copy and paste lẹ máa wàláì máa gé ẹ̀jẹ̀ wàá mọ̀ pé ó ti yàtọ̀ wàá mọ̀ pé ó yàtọ̀ gan wàláì mo kàn zip ẹ nítorí Jésù torí àwọn òbí ẹnikẹ́ni jà ṣùgbọ́n nǹkan tá a bá rí lórí social media máa gbé tó máa gbá ski á lò tí ò sí aláya bàbá anybody tó lè mú mi dání because tó o bá fẹ́ kó jẹ́ private tó bá fẹ́ kó jẹ́ public o ò ní gbé sí public gbé sí private tó bá jẹ́ private kò sẹ́ni kankan tó máa rẹ̀ ló ti yẹ nǹkan tó bá ti mú ẹ tó gbé sí public ó di dandan àwọn èèyàn máa ganu sí of course anybody máa ganu sí wọ́n dẹ̀ máa ganu sí yàmàyàmá tí bá gbé nǹkan sí public ganu sí yàmàyàmá mi ò ní bínú sí tó bá gbé nǹkan sí public máa ganu sí yàmàyàmá Ọlọ́run ni mo fi ṣẹlẹ́yà mo fi ṣẹlẹ́rì Ọlọ́run ọba ń gbọ́ ni mo fi ṣẹlẹ́rì máa ganu sí student mi á ganu sí kò sí nǹkan tí wọn ò ní sọ ń pa ẹ̀ we don't fear here we are fearless ní orí péjì o are fearless gan àpọ̀ but we are mighty ó ti yẹ yín sí we are supporting nonsense any student tó bá support nonsense mi ní gbé voice note yẹn síta ó máa lọ ṣiṣẹ́ fún ẹni tó ń support yẹn á lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ á lọ síbẹ̀ máa lọ ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ máa replace ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ à ń support anybody à lọ́ta níbí báyìí anybody tó bá ti ṣe nǹkan tí ò dá so tó tọ́ fún wọn à ní ọ̀tá à sí nínú sága mi ìdẹ̀ ní fara mi sínú ẹ̀ à sí nínú sága yín à wá ọ̀rẹ́ à dẹ̀ wá ọ̀tá a máa sọ òdodo ọ̀rọ̀ ó di dandan ọjọ́ kan òdodo máa dé ó di dandan a fẹ́ onírọ́ mọ́ enough of lies tó bá mọ̀ pé kíní is not right say the truth you will be my student tó bá jẹ́ olótìtọ́ we have no favorites say the truth ó sì yẹ yín sí tẹ́ bá wíwá tá a ṣe fídíò àbẹ́ni kankan jà ó sì yẹ yín sí we are telling you the truth fídíò tó ṣe lé lórí yẹn òun la máa analyze lé lórí ṣé kò yẹ yín sí àfẹ́ lọ́hùn bẹ̀ yín ni o à ń bẹ́ni kankan jà ń bíbà kò sí sága má máa ronú bí ẹni torí ẹ ti bí orin torí ò pè please àní sọ jù bẹ́ẹ̀ lọ kí ló wúkọ ẹ Sisi Alágbo olóbò táǹkàsì wọn bí olóbò wèrè ṣèwé olóbò tó ń ṣanwọ́ sí òbú òtún lè máa wá mi Jesus ṣé òbú ẹ ò lè wá mi pẹ̀lú gbogbo àdódùn wèrè tó sọ pé òun ta tó lóun ta káyámátá wọ́n tó ń ta káyámátá ó jẹ́ dá gbogbo jágbajàgba wèrè tó ń tànù ó jẹ́ lọ dá gbogbo àwọn wèrè àgbò òṣì tó bá ra káyámátá lọ́dọ̀ Esabod tó ti gbó gan Esabod 65 years gan wà láìtàláì wàláì òbú ẹ sì máa yọ mi káyámátá tẹ́sàbọ̀dù ń fọwọ́ pòpọ̀ ó ti yẹ́ ń sì lọ́ra lọ́wọ́ ẹ̀ wá rí tó bò ẹ́ sì máa yọ mi ìwọ tó ń ta káyámátá tó bò ẹ́ dry òbò ẹ́ dry ọmọ 23 years tó bò ẹ́ ti dry níbo ni gbogbo òbò ẹ́ lọ gbogbo mi òbò ẹ́ níbo ló lọ ọmọ 23 wọ́n gbọ́dọ̀ tọwọ́ bò òbò Esabod tó jẹ́ di 65 kó mi má jáde mẹ́ wọ́n gbọ́dọ̀ nǹkan tó ti mú Esabod tó sọ pé òun nídìí okó tó máa sọ research tó máa ṣe báyìí tó máa sọ pé òbò ẹ̀ sì ń yọ mi ló ṣìṣì nídìí okó obìnrin tó bò ẹ̀ bá ti gbẹ kò lè nídìí okó mọ́ ìwọ okó kí ló wúkọ ẹ̀ engineer sí àti bó lóríṣiríṣi orí okó àti bó òbò ẹ̀ ò lè máa yọ mi naturally kó tiẹ̀ fọwọ́ pẹ́ lọ́yàn kójú òbò ẹ̀ máa wet kò sí
Èdè ló ń ta kaya mata ṣe fake ló ń ta fún wọn lórí social media. Ìyẹn náà wà okay. Àwọn tó ti lárí mọ́ gbogbo àgbo ẹ̀, wọ́n lárí mọ́ o. Wọ́n lárí mọ́ gan. Ṣé ń bullshit tó ń ta fún wa lórí social media ni? Tó máa lọ máa sanwó kí ló wá dé tó wá ń sanwó fún àwọn tó wá ń bẹ ṣe testimony. Àṣé gbogbo yẹn náà fake ni. Àṣé gbogbo àwọn testimony wèrè tó máa wá ń ṣe lórí page àṣé fake ni. Àṣé kò yẹ kó máa recommend ẹ fún anything. Àṣé kò yẹ kó recommend ẹ. Ò ń ṣe rẹ̀. I'm telling you the truth. You are deceiving yourself. Àṣé àgbo ẹ kò sí kankan nínú àwọn àgbo tó ń tà tó lè fún ẹ ní wetness. Kò yẹ. Ó mọ̀ pé ọkùnrin ò like ojú abẹ́ tó dry. Kò yẹ. Natural. Ògbó gbọ́dọ̀ yọ mi naturally. Ògbó gbọ́dọ̀ yọ mi. Ó funny gan. Ọlọ́run ṣàánú wa. Àwọn èèyàn wá ń bọ́ síta. Àwọn èèyàn rí fídíò yẹn wò gan o. Oríṣiríṣi àwọn fídíò táwọn èèyàn wò. Ògbésí ayé ẹ̀. Wọ́n wá fi ẹ́ pa. No. Wọ́n fi ẹ́ pa jálajàla. Ó yàtọ̀ sí ajá. Wọ́n náà wo bó ṣe rí. Pẹ̀lú gbogbo owó tó ti rí, pẹ̀lú gbogbo owó yẹn sọ pé ó ti travel lọ́tùn, ó ti travel lọ́sì. Èló ló máa fi lift ọyàn ẹ díẹ̀ sókè. Èló ló máa fi lift ẹ sókè. Ó yàtọ̀ sí ajá. I'm telling you. Ó bójú àwọn èèyàn jẹ́ gan o. Wà láìtàláì sí alágbo. Ó bójú àwọn èèyàn jẹ́ gan. Ó gbọ́dọ̀ lọ change orúkọ yẹn ni o. Torí àwọn tó ń ta àgbo gangan. Àwọn tó máa ń ta àgbo original. Wọn ò rí bó ṣe rí yẹn. Wọn ò rí yamayama. Nígbà tó bá bọ́ wálẹ̀, ó wá ní gbogbo òṣì máàkì lára. Ìwọ tó yẹ kí lorúkọ ẹ̀ tó yẹ kí black yẹ kó máa shine. Milani yẹ kó máa pumping tó bá bọ́ wálẹ̀. Kí Milani yẹ kó máa pumping. Ó wá ṣàlàwọ̀. Ó ṣàlàwọ̀ ju Esabod gan lọ. Esabod 65 years old. Ó wá ṣàlàwọ̀ jù lọ. Look at you. Ó wá dàbí ìyá lábúlé. Ó ṣàmọ àwọn ìyá lábúlé tẹ́bi ti pakú tán ti wugi. Tán máa wà lábúlé tán máa jókòó sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tó bọ́ wálẹ̀. Lọ wo ìyá yẹn kó wo fọ́tò ara ẹ̀. Go and rewatch that video. Eniola, lọ rewatch video yìí. Lọ rewatch ọmọ 23 years tó ti gbó bí ilẹ̀ Galilee. Òbó gbó ojú gbó gbogbo ẹ̀gbó. Ó wá papò. Ó wá dàbí skeleton. Ó mọ àwọn skeleton yẹn. Wọ́n máa ti kú tí gbogbo ẹ̀ máa ṣẹ́kù. Bó ṣe wá rí nìyẹn. I feel for you. Mo understand. Mo understand pé o ní time láti lè sóúnjẹ gidi. Mo understand pé bye ló máa ń ṣe oúnjẹ kò sí oúnjẹ. Mo understand it. Mo understand pé gbogbo owó tó máa ń pa láyé ẹ̀ o máa fi ń ṣe àfihàyé fún wọn lórí social media ni. Kán lè rò bí o ti arrive. Àṣewèrè arrive lọ síbi kankan. Àṣojú kan ni wèrè wà. Nuisance. Tó lè humiliate obìnrin ẹgbẹ́ ẹ̀. Look at you. Ó bó ṣe rí. Ojú ẹ̀ wá ṣe bí ojú ẹ̀ nìkan la fi mọ̀ pé ní ọlá lélẹ́yìí o. Ẹnu ọlá lélẹ́yìí o. Ẹ̀yin ojú ẹ̀ wá ṣe bákan. Ìwọ náà wo owó oko tó ń dó. Oko onídọ̀tí, oko oníkúrúnà, oko onílàpàlàpà. Wá! Oníwó kò ní ó pa ọ́. Owó oko tó ń dó. Owó oko tó sọ pé kán wá bẹ́ẹ̀ dó. Obókó yẹn náà ṣe ìwọ náà wo ẹni ìkẹta yín. Wo kẹta yín. Owó oko tó sọ pé kẹ wá fi ṣe tírísàn. Oko tó lè fún yàn ní pàǹṣọ́kò tó yẹ pé tí wọ́n bá do tán lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn wọ́n máa ní stroke. Owó oko yẹn. Ìwọ náà wo owó oko tó sọ pé kán wá bẹ́ẹ̀ dó. Gbogbo abẹ́ ò wẹ̀ fún ò ṣèvù fún ò ṣe kankan fún. Ó dẹ̀ tán fídíò lẹ̀. Ó nífẹ̀ẹ́ ara ẹ̀ gangan. Ó tán fídíò lẹ̀ fún wo ẹ̀pọ̀n bẹ́ẹ̀ yẹn. Ìwọ ẹ̀pọ̀n yẹn ló tán fídíò lẹ̀ fún. Ẹ̀pọ̀n tó ti funfun. Ẹ̀pọ̀n tí ò fine. Ṣé tó bá ń lọ jáde kò kí ń para ni ó ń para fún ni ó mú dání ni bí ajé jẹ fún bàbá Máyọ̀wá má ní má bà tèmi jẹ́ má bọ̀ má wẹ̀ fún bàbá Máyọ̀wá má wẹ̀ fún má para fún má wọṣọ fún bàbá Máyọ̀wá kọ́kọ́ má wọṣọ má ní Jésù gbà mí mọ́ mi ana Máyọ̀wá ọkọ ẹ̀ ó ti o má bọ̀ ó mọ̀ pé tó bá ti jáde bí ọkọ ọmọ mi ana Máyọ̀wá nílé wọn ní pé orúkọ ẹ̀ ọkọ ọmọ mi ana Máyọ̀wá ló ń lọ yẹn o
èmi ni máa wẹ̀ fún nínú bathroom tí bàbá Máyọ̀wá bá wọ bathroom by 2 minutes ó ti bọ́sta máa dá padà síbẹ̀ ni mò ń lọ wẹ̀ fún nǹkan mi ni táìmù tó máa jí tó máa lọ síbi iṣẹ́ mi máa wẹ̀ fún mo dẹ̀ ṣì máa wẹ̀ fọ́mọ máa kọ́kọ́ wẹ̀ fóun náà kò dẹ̀ sú mi kò rẹ̀ mí kò rò mí because tó bá ti kúrò nínú ilé ọkọ bàbá Máyọ̀wá nìyẹn ọkọ bàbá Máyọ̀wá nìyẹn ọkọ tí wọ́n ní pé lórúkọ ẹ̀ wọ́n ní sọ pé Ìyáọlá ni o wọ́n máa ní ọkọ bàbá Máyọ̀wá máa make sure pé ṣú tó fẹ́ wọ̀ ó gbá ski máa make sure pé tọ́pù tó wọ̀ sísàlẹ̀ èmi gan mo ti ń rà èmi mo make sure pé mo ra gbogbo nǹkan mo máa wẹ̀ fún tí màá ṣeun ẹ̀ dáadáa ẹni tó jẹ́ pé ó wà hẹ́rìn gan ẹ̀ẹ̀mejì ló máa lọ shave ní salon ẹ̀ẹ̀mejì nínú ọ̀sẹ̀ kan ló máa lọ shave wọ́n lè present ẹ̀ dó wà presentable bẹ́ẹ̀ tó bá wà ń ta ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ yẹn sìn ó tẹ́ mi lọ́rùn a ní pé tó ṣe ń jẹ́ kí òun máa shave ní gbogbo ìgbà ó ti pọ̀ jù máa ní jọ̀ọ́ má bínú jọ̀ọ́ wọ́n máa rò bí àǹfààní ni mo fẹ́ lọ́kọ̀ jọ tó bá ti bọ́ tàǹsì tí ìwọ náà ṣàrí ọyẹ máa ń kí ẹ ṣọ́n porúkọ ẹ̀ wọ́n porúkọ ọkọ bàbá Máyọ̀wá ọkọ àna Máyọ̀wá orí bẹ́ẹ̀ yẹn sìn jọ o mo fẹ́ lọ́ọ̀ bẹ́ẹ̀ jọ o gbogbo aṣọ tó bá ní kọ́lọ̀ owó ni máa fi fọ ọwọ́ àbí kí n fi no stain sí àbí kí n gbé lọ sí dryer ọ̀dọ̀ àwọn tó máa ń fọṣọ tó máa bá mi ṣe máa make sure pé ó gẹ́ngẹ́ èmi tó pé mi ti mọ̀ pé mi náà máa gẹ́ngẹ́ láìsí ti bá bọ́ síta òun náà dẹ́dẹ̀ gẹ́ngẹ́ láìsí kò gbọ́dọ̀ dàbí ọmọ ọ̀dọ̀ ìwọ náà wo owó oko yẹn oko tí máa ń gbé sí ẹnu àwa funfun kí ló fẹ́ fà funfun kí ló fẹ́ fà ní funfun kí ló dé tó ṣe máa funfun o tẹ́kì ẹ má nìyẹn ó rí yàmàyàmà o tẹ́kì ẹ ẹni tó jágbà tó lè tún lè tẹ́kì ẹ o tún fi ẹ̀ jẹ abẹ́ oko ẹ̀ èló ló ń ta Johnson oil èló ló ń ta Johnson oil kó tiẹ̀ wá sọ pé òun lówó nílé ayé èló ní Johnson oil mo rò bí a Johnson oil £500 mi ò bó wọ 500 naira ní Nàìjíríà torí tó bá wọ £1 shop nínú ìlú yìí ó wà ń bẹ èló dẹ̀ ní pounds bí 1000 something so mi ò rò bóyá ó wọ 5000 naira ní Nàìjíríà Johnson baby oil tó bá ti gẹun tó tí wàá fi parun ẹ̀ tó bá fi para tó tí wàá fi pọ owó ẹ̀ èló ló ń ta àdí àgbọn gan tí ẹnjíníà kò bá ń lo àdí àgbọn ara ẹ̀ àdán kó bá ń lo àdí àgbọn wọn ò ní rí gbogbo kúrú náà tó wà ń bẹ yẹn èló ló ń ta bléèdì tó máa jókòó tó máa ti sórí bẹ́ẹ̀dì tó máa bá a fa bàbá Máyọ̀wá tó pé ó ní òun gan wàá ti sórí bẹ́ẹ̀dì wàá bá a fa a sọ fún mi pé ṣé mi wípé okó òun ti ń lé sí mo ní màá bẹ́ẹ̀ ṣe tó bá lè wàá tì bòbò mi ó bá tán má bá ṣe ọkọ ẹni ẹjọ́ ń gbé ni kó ń dáríjì mi ọkọ ẹni ẹjọ́ ń gbé ni wàá ti sórí bẹ́ẹ̀dì èló ló ń ta bléèdì tó bá tiẹ̀ lè ra bléèdì èló ló ń ta ìfàhùngbọ̀n èló ló ń ta shaving stick ló kó pọ̀ gan tó bá wọ £1 shop wá rí ní £1.99 tó bá lọ wọ ṣọ́ọ̀bù tó fine pátápátá £1.99 wàá sì rí bí mẹ́fà ń bẹ̀ shaving stick mẹ́fà yẹn o lè lò lóṣù mẹ́fà I'm telling you wàá lò lóṣù mẹ́fà torí tí ẹyọ kan kó tó pa iṣẹ́ dà á sì fa tó ẹ̀mẹ́ta á sì fa tó oṣù kan gan èló wá ló wá fẹ́ ná ó ná 5000 láti máa fi shaving stick láti lè fi fá gbogbo kúrú náà yẹn láti lè máa fi ọṣẹ fọ tó bá ọṣẹ dúdú gan wàá fọ gbogbo kúrú náà tó wà lábẹ́ ẹnjíníà kòró wàá fọ gbogbo ẹ̀ wá fẹ̀yìn àwọn ẹ̀pọ̀n wèrè tó bá jẹ́ pé ó lóko lọ́wọ́ ní ṣó yẹ kán rẹ́kùn ọkùnrin tó bá lóko lọ́wọ́ kò kí ń ní ẹ̀pọ̀n ọkùnrin tó bá lóko lọ́wọ́ ẹ̀pọ̀n ẹ̀ máa súnkì ni kò ní nẹ́pọ̀n lábẹ́ gbọ́ ló ti fẹ́ rẹ́pọ̀n ọkùnrin tó bá ní oko lọ́wọ́ lọ́n dáríjì mi ọkùnrin tó bá ní oko gidi lọ́wọ́ kò kì í ṣe ọpọ̀n lábẹ́ ágìlì ló máa fi rí ẹpọ̀n ẹ̀ torí oko ó ti fi gbogbo oko yìí ó ti fi gbogbo nǹkan tó ń jẹ ẹpọ̀n yìí ó ti fi inú oko tán kò ní nẹ́pọ̀n abálájọ tó ṣe rí yàmàyàmà ikùn ti pọ̀ jù ẹnjìníà kò oníkùn ńlá ó dẹ̀ ń kígbe à ń tàgbà ṣe fèkì ni gbogbo àwọn àgbo tó sọ pé òun ta ṣé ẹnjìníà kò yóò lè mú àgbo yẹn ni kò lè mú kíkùn ẹ̀ wálẹ̀ gbogbo àwọn àgbo kòkòrò tó ń ta ṣé ẹnjìníà kòró kò lè mú àgbo yẹn ó lè fún lágbo yẹn mu kó o tiẹ̀ fi ṣe tested and trusted nínú ìgbésí ayé ẹnjìníà kòró ọkùnrin tó jágbà
tí ó bá máa já nǹkan gidi gbà kó mọ̀ pé nǹkan gidi lòun já gbà kò ń ṣe onílàpálàpà nígbà tó máa já nǹkan gbà orí nǹkan tán já gbà tó já gbà onílàpálàpà ìwọ náà fẹ́ show color ni ó fẹ́ popular tẹ̀ ń jù síta ọkùnrin tí ò tiẹ̀ fine orí yamayama ebi màmá gbéyàn ní téèyàn bá ń wò ìwọ náà wò kò sẹ́ni tó sọ pé àwọn move ara nínú kíní blue film tẹ́jọ́ ṣe blue film kó má sí obìnrin kankan kó má sọ pé ara òun move ó mọ àwọn ara táwọn àwọn tó má sọ pé àwọn wo fídíò yẹn ara wọn move àwọn tó ń rò kodo ó ti yẹ ń sìn tó jẹ́ pé oko ó wọ́n nínú gbèsè ayé wọn tí Bukky Jesse tí ò lọ́kọ gan tó bá wo fídíò yẹn wà láì ara ò lè move ó máa fi èpè ránṣẹ́ sí ẹni Bukky Jesse tí ò ní boyfriend látọdún yìí ó máa fi èpè ránṣẹ́ sí ẹni engineer Koro ó ní Fọlábẹ́ ẹni tí ò dóko láti jọ ọjọ́ ẹ̀ tó bá wo fídíò yẹn ara ò ní move èpè ló máa ṣẹ́ fún yín engineer Koro ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ìwọ tó gbẹ níwájú ó gbẹ lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún ẹ pé kó láṣẹ láì ṣe pé ikùn ń disturb ẹ láti lè má láṣẹ because oko yẹn bíntín ni tó bá ń gbọ́ bíntín lóko òun ni engineer Koro bíntín lóko ẹ lọ bèèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ ní oko ńlá ìjẹ́ ẹ má ń lẹ́pọ̀n ẹ má parọ́ ìjẹ́ obìnrin lè bu ẹpọ̀n yín báyìí láíláí ẹ lè lẹ́pọ̀n débi pé wọ́n máa show kò possible fún ọkùnrin tó ní oko ńlá wọn ní ẹpọ̀n ó ti yẹ ọmọ kọ́ra náà ní ọkùnrin ọmọ pé mi ò ń tẹ̀lé ọkùnrin tó ní oko kékeré of course máa fi ẹlẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin tó bá gbé dání ni máa ń tẹ̀lé wọn dẹ̀ ní ẹpọ̀n ó ti yẹ ń sìn wọn lẹ́pọ̀n kò sí ẹpọ̀n ńbẹ̀ kò sí ẹpọ̀n ńbẹ̀ ò ní wà ní action yẹn fún ọkùnrin tó ní oko kó wà nínú action yẹn kí kó dẹ̀ máa kẹ́pọ̀n dẹ̀ tí máa ṣe jolomi bíntín lóko engineer Koro bíntín lóko ọkùnrin tó ti ẹ̀gbẹ́ kùn dání tó mú gbogbo dóòmù tó gbé síkùn kò wá ní lóko kínkínní ẹ jẹ́ agbádùn bàbá Síónì ẹ jẹ́ agbádùn ẹ̀ torí mi ò mọ reason tí àdàgbà Síónì ṣe fídíò yìí fún ẹ Ẹniọlá mi ò mọ reason bó ti ṣe léyìí náà Ọlọ́run dẹ̀ tún jẹ́ kó tún ṣe mí fún ẹ èmi ò mọ reason tí àdàbà Síónì tó yẹ ṣe o torí pé ọ̀rẹ́ ni gbogbo yín o ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì so mi mọ reason why because ó rí pé nǹkan tó ṣe ò dáa ni I'm very very sure pé àdàbà Síónì máa rí pé nǹkan tó ṣe ò dáa ìdí tó ṣe máa ṣe fídíò yẹn nìyẹn torí ẹni tó bá mọ̀ dáadáa á mọ̀ pa ọmọ nation yín ni eléyìí máa gbọ́ bó ṣe fún gbogbo yín lépè máa gbọ́ torí tí ẹ mo ṣe gbége yìí wá Ọlọ́run jẹ́ kó lè dé bíbí bá ó yẹ kẹ́ ẹ lè máa gbọ́ a lè gbélé lórí. ṣe ń gbọ́. irú báwo ló ṣe lè rí lára ẹ̀ kọ́ lè máa dúró ọkọ ẹ̀ ó lè gba ìyàwó lè gbọ́kọ lọ́wọ́ lọ́kọ ni o. ẹni òfò ní ẹ̀rọ ṣiṣẹ́ lágbo pẹ̀lú ní support nonsense no support rádùn rẹ̀ dán can you imagine. ṣe ń gbọ́. irú polówó ẹ̀dẹ̀ wá ń bó lágbájá ọjọ́ kìíní àná tọ́nà gba Lizzy wọ́n ní pé Lizzy gba ọ̀kọ̀lọ́kọ̀. tẹ̀ ẹ̀ olórí burúkú gbogbo yín olóhùn ní onítọ́tù ẹ̀kọ́ wo kí nìyẹn ìfọ́ àti wọn ò sí mi ó dé kẹ́yìn obìnrin kan máa lọ sí mi imagine. Oh my God. Oh Jesus. ṣé ń gbọ́ ó fún ìyá ẹ̀ jẹ ó dùn mí má ṣe replay láti ibẹ̀ tó bá rí bó ṣe bú ẹ dáadáa ó fún ìyá ẹ̀ jẹ yamayama ó ní olóṣì obìnrin ló ń support ẹ ó dẹ̀ rí bẹ́ẹ̀ tó tọ́ ni atọrọjẹ obìnrin ló ń support ẹ ó ti yẹ tó bá rí obìnrin tó wà nílé ọkọ tó ń support ẹ ó yẹ kí ọkọ ẹ̀ yẹn kó lè dànù ni kó lè dànù kúrò nílé ọkọ ni kó lọ wọ obìnrin alálùbáríkà torí alálùbáríkà obìnrin kankan kò ní fún ẹ ní support ẹni ègbé ni ẹ ó wò bí wọ́n máa ń fi nǹkan bẹ́ẹ̀ yẹn trend ni
o fẹ́ trend o lè kọ́kọ́ ṣe skin ẹ ná kó kọ́kọ́ mú skin ẹ kó ṣe dáadáa kó ṣe skin ẹ kó wà okay kí melanin ẹ kó máa pumping kó má ní gbogbo dákun nọkù olórí burúkú tó ń ṣò fún wa ńbẹ̀ yẹn kó má ní gbogbo egungun tó wà lára ẹ tí gbogbo ọyàn ti di slippers tó ti di slippers mọ́ ẹ láyà tó wá nǹkan ṣe sí ó mọ̀ pé tí obìnrin ò bá fún ọmọ lọ́yàn mọ́ ó ti yẹ ń sìn kó má lówó kó máa jí láàárọ̀ omi tó tútù kó gbé ọyàn ẹ méjèèjì sí ó máa farm ó dẹ̀ sọ pé òun ta alẹ́ afatọ̀ àṣegbá ìwọ tó ń ta àgbo mo gbọ́wọ́ ẹ̀rì ṣá ìwọ tó ń ta àgbo Esabod ń ta nǹkan ọyàn Esabod tó ti wọ 65 nítorí màmá ṣe Esabod màmá fi wú ẹ nítorí Esabod ti wọ 65 ọyàn ò tí flat a dẹ̀ gbọ́ nínú ìtàn pé Esabod bímọ 4 a gbọ́ nínú ìtàn ìwọ dẹ̀ bímọ 3 ọmọ 23 years Esabod 65 ó dẹ̀ ti bí ọmọ 4 and I'm very very sure pé ó fáwọn ọmọ yẹn lọ́yàn ó fún wọn lọ́yàn pẹ̀lú bó ṣe bí wọn sílùú òyìnbó ó fún wọn lọ́yàn kó bá kàn bí Esabod ká wá gbé Esabod lẹ̀ torí Esabod nìkan lójú wa lọ lórí social media yìí ká wá gbé Esabod 65 years sílẹ̀ ká wá gbé wọ sẹ́gbẹ̀ẹ́ ó pé Esabod máa nà ìyá ẹ̀ pa ó máa nà ìyá ẹ̀ pa ó jẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ kó lọ bèèrè pé kí ló fi sọ́yún ẹ̀ tọ́yún ẹ̀ fi wá dúró tọ́yún ti ìyá 65 ní èjì yẹn kó sì ní kí ló wúkọ̀ ìkíní yìí lọ́yàn ọyàn Esabod sì wú ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ tó ṣe yẹn ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ tó ṣe ọyàn yẹn kò má ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ kò má ṣe bọ́lábọ́lá ó wá wá sórí social media ojú òṣì fún wa ó yẹ kó tiẹ̀ kọ́kọ́ lọ bẹ́ Esabod kókó fún ẹ ní kíní tó fi ń pọ̀ ọyàn ẹ̀ tọ́yún ẹ̀ fi le 65 23 owó gáàpù tó wà ń bẹ̀ owó gáàpù tó wà ń bẹ̀ jọ ẹ̀yin méjèèjì tẹ̀ ń tagbó sí ló máa ràgbó lọ́wọ́ ẹ̀ ń sìn ìjọ máa ràgbó lọ́wọ́ ẹ̀ mọ́ ń sìn everybody máa lọ sọ́dọ̀ Esabod ó ti rí ń sìn wọn ò bí ẹrẹ kó wá sórí social media ń sìn kó wá pa pé ó ní àgbo kan tó máa fi ń ṣe ìdí ó ní àgbo tó máa fi ń ṣe ọyàn máa wù ẹ́ pé àbó ló ṣì lélẹ̀ wọ́n máa gbé kíní òbú ẹ síta ni wọ́n máa tún gbé òbú ẹ síta pé kán wo pàǹdọ̀rọ̀ tó ní láyà pé wọ́n gangan tó ń ta àgbo pé kọ́yún èèyàn stand ọyún ẹ flat iron ni flat iron ó flat ni try láti tún rẹ ṣe ẹ̀yin obìnrin ẹ try láti tún ra yín in as much tó má ti ń bọ́ ṣọ́lẹ̀ fún ọkùnrin ó ti yẹ ń sìn try láti tún rẹ ṣe gan is a lot of money is a lot of money especially now tó yẹ pé mi ò lo cream mọ́ ó máa ń kọ́ sí owó fún yàn láti wà natural láti use natural cream kó lè lo natural products tí ò sí chemical ńbẹ̀ it costs a lot ó máa ń gba owó lọ́wọ́ èèyàn mo mọye tí mo máa ń ná àgàgà pé wọ́n ti wá ṣá mi mo wá ń repair skin mi mo mọye tí mo ná lóṣù mo mọye tó ń jábọ́ láwa mi lóṣù obìnrin gbọ́dọ̀ tún ara ẹ̀ ṣe ó gbọ́dọ̀ tún ara ẹ̀ ṣe ó dẹ̀ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ gidi sí ara ẹ̀ lọ́rùn pé tó bá bó ṣọ́lẹ̀ òun ni ó máa attract ọkùnrin yẹn kò ń ṣe pé tó bá fa ọkà ọkùnrin yẹn lára no ṣó ti rí ẹ̀sìn pé ọkùnrin yẹn kò déédéé rí ìwòwò ẹ lásán ara ẹ̀ máa move kò dìgbà tó bá fọ ọkàn ọkùnrin yẹn òun gan ló máa lé ẹ mú kiri òun gan ló máa lé ẹ mú kiri tí bàbá Máyọ̀wá bá dé báyìí tí bá ṣílẹ̀kùn láti àti ẹnu ọ̀nà láti máa dúró wa lọ sínú kitchen àti ẹnu ọ̀nà tí mo ti ṣílẹ̀kùn fún láti máa dúró wa lọ nú kitchen lọ àti ẹnu ọ̀nà báyìí ni kò sí style tá mi tá kì í ṣe ó gbọ́dọ̀ skin yẹn gbọ́dọ̀ wà attractive skin yẹn always obìnrin ni it doesn't cost you anything it only costs you time ni láti lo cream time it only costs you time láti lè penetrate ẹsẹ̀ ara ẹ̀
agago tó wà ló ń gbé ìlú tó jẹ́ pé òun ti pọ̀ jù ó ti yẹ ń sìn ó gbọ́dọ̀ make sure pé òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́ òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́ òun wẹ̀ láàárọ̀ òun wẹ̀ lálẹ́ ó gbọ́dọ̀ make sure because too much ìdọ̀tí atẹ́gùn fẹ́ ní gbogbo ìgbà too much ẹ̀ ó ti fa iyẹ̀pẹ̀ sí gbogbo ara ẹ̀. má gbọ́ má tún bẹ́ẹ̀ play ẹ̀ ó dùn mọ́ mi inú pé ó ṣẹlẹ́yà mama Sisi Alagbo 23 ṣẹlẹ́yà ológbò tí gbogbo ojú ẹ̀ wá dàbí ọmọ 150 years ó gbójú Esabod gan lọ Esabod gan tó pè ní 65 a gbọ́dọ̀ lọ check age ẹ̀ a gbọ́dọ̀ lọ wo date of birth Esabod bóyá tòótọ́ ló sọ bóyá kò ń ṣe kó change date of birth ẹ̀ kó má jẹ́ pé Esabod ló gba date of birth lọ́wọ́ ẹ̀ kó má jẹ́ bẹ́ẹ̀ tójú ló fi gbó ọmọ 23 years ibi ìsàlójú ẹ̀ bá ó ti yọ igun ìsàlójú ẹ̀ níbí bá ó ti jì sí kòtò ó wá yan igun méjèèjì yẹn wá wà ńbẹ̀ Esabod òjò tí ní igun yẹn kó má jẹ́ pé ẹ ti ṣe pàṣípààrọ̀ torí ẹjọ́ ń ta àgbo kan náà ni ẹjọ́ ń ta ni iṣẹ́ tó ń ṣe tó bá ti lè jẹ́ ńbẹ̀ ẹ jẹ́ ká wádìí reason why tó ṣe lè lo àgbo tó ń ta a gbọ́dọ̀ mọ ìdí tó ṣe lè mú àgbo tó ń ta fún àwọn èèyàn kí ló dé tó lè fi tún ara tiẹ̀ náà ṣe kí ló dé gbogbo ìgbà tí Esabod bá ń ṣe show báyìí ó máa bù sínú kọ́ọ̀pù ni ó máa lóhun tún ti ṣe àgbo òun tún ti ṣe àgbo amáwúgbó takété àbí báwo ló ṣe máa ń pe Yorùbá yẹn amáwúgbó takété máa ní ìyá àti àgbo ṣá a ní kẹwò òun tún ti ṣe mí o amáwúgbó takété ó máa yọǹgì pa ni ó ti change ó ti pé Esabod ó ti change kíní ẹ̀ mọ́ ẹ lára ìwọ 23 Esabod 65 Esabod bá wà lórí bẹ́ẹ̀dì wọ́n máa focus lóbò I'm telling you truth wọ́n máa focus lóbò tó máa gbádùn tó máa tún ní juice a ní juice ó rí àwọn ẹja tó ń sè ní ó rí ibi tó ti lọ ra nǹkan ọbẹ̀ ni ó rí bó ṣe ra gbogbo ẹ̀ pápápápá mo fẹ́ lè sọ pé tó bá ti lọ síbẹ̀ yẹn Esabod ó máa ń so oúnjẹ tó bá ti lọ sí ibi tó ń lọ yẹn ó máa so oríṣiríṣi oúnjẹ ṣó rí bóyá ṣe ní níjọ́ yẹn ni tó ra oríṣiríṣi assorted ó bóyá ṣe tó ń gbádùn ayé ẹ̀ tó wá yọ ọ̀tọ̀ mi ó wá look 23 ìwọ wá look age Esabod no be juju be that àti wá mú àgbà tó fi top ẹ̀ wo lè mú àgbo tó ń tà ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìdí tó ṣe lè mú ẹ jẹ́ ká tún gbọ́ mánì yìí sí ẹ jẹ́ gbọ́ mánì. tọ́kì jàre náà jẹ́ kó dáa fún yín. God will bless you Adabasioni. Oh, Adabasioni kò ní bàjẹ́ fún ẹ wàláì ó máa shine proper fún ẹ ni ó máa shine proper fún ẹ mi ìwo fídíò yẹn mi kàn gbé sóbi péjì mi ni àárọ̀ yìí ni mo wò nígbà tá Adabasioni wá kọ́mẹ́ǹtì síbẹ̀ mo á fi ń ṣe show mo á fi ń ṣe ọjà mi mo ní àwọn wọ́ọ̀zì yìí ló gbé sẹ́nu báyìí ó mọ̀ọ́mọ̀ ló gbọ́kọ lọ́kọ ni ó mọ̀ọ́mọ̀ ni ó já òṣì gbà òṣì òun ló já gbà tí ọba máa gbọ́kọ lọ́kọ ajá yìí tó dàgbà ó fẹ́ púùfù fún ẹni tó fi ẹ́ sílẹ̀ pé ó ṣì àgbèrè ó fẹ́ púùfù fún pé ó ṣì rèrè márì nǹkan tó fẹ́ ṣe nìyẹn ó mọ̀ọ́mọ̀ sáré lọ fẹ́ bọ̀bọ̀ yẹn ni ó fẹ́ púùfù ibi tó ti fi ẹ́ sílẹ̀ ó fẹ́ púùfù fún wọn yí pé ó sì lè fọ́kọ mi.
mo ṣe pé náà ní sọ ṣe pé onígbò fẹ́ onídìí sísẹ alágbó èmi náà dẹ̀ ní sọ ṣe pé sísẹ alágbó ní ìdí ẹ̀ dájúdájú àìmọye àwọn kó tó ń dó sísẹ alágbó tí wọ́n kò fún ẹ mọ̀ nítorí owó tẹ fẹ́ gbà bẹ́ẹ̀ ẹni àdánù mà ní ẹyẹ lọ ìkẹ́ Ọlọ́run àdàbà sí ó ní pé òun máa sá fún yín ẹ̀yin wèrè tẹ́ ń sọ́pọ́ọ̀tì Sisi Alagbo ọlọ́yàn Pandoro ọlọ́yàn slippers kò tí ẹ ṣe ọ̀yàn Pandoro gan Pandoro máa ń tóbi ọ̀yàn Pandoro máa ń tóbi àbí yóò bá wò mú sọ ọlọ́yàn slippers tó ti dánú kọlẹ̀ ó wo lẹ́lẹ̀ ni ọyàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ọyàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ọyàn ẹ̀ ń dọ̀bálẹ̀ ìgbésí ayé ẹ̀ ó dùn mọ́ mi ó ti rí sí ìyàwó ẹ̀ ó sọ pé bíbí ire kò ṣe é fowó rà tó tọ́ ni ó ní ìyá tó bí òun ó kóhun dáadáa blogger ló lọ bá kò lọ bá bloggers ló lọ bá torí wọ́n fẹ́ fi ṣe content wọ́n fẹ́ fi ìgbésí ayé ọmọ yẹn ṣe content ni bloggers ló lọ bá kò lọ bá wọn bloggers ló lọ bá Farida wọ́n rò bí àwọn lè lo Farida bí wọ́n ṣe lo Fọlá wọn ò mọ̀ pé wọn ò ní lè lo Farida wọ́n wá fẹ́ lo Farida wọ́n fẹ́ ṣe Farida ọ̀tún ó mú ọkọ eléyìí náà mú ìyàwó wọ́n wá fẹ́ fi Farida ṣe sága wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn ṣe sága wọ́n fẹ́ wo ẹni tó máa ní power jù at the end of the day kí ló ṣẹlẹ̀ ẹ padà di kan náà nínà ẹ má padà má support Sisi Alagbo nsìn ó padà di kan náà ni ibi tẹ́ ẹ máa jẹlẹ̀ máa ń wá ẹ padà di kan náà ni ojú gbogbo èèyàn ti là bèbí ti ṣẹ́jú kò sẹ́ni tẹ́ lè gbé wá sórí social media téèyàn kan máa sọ pé kẹ́ agbá gbówó fún yín gbogbo ti ṣẹ́jú wọ́n fẹ́ àkáǹtì ẹni yẹn bèbí ti ṣẹ́jú àwọn èèyàn fẹ́ àkáǹtì ẹni yẹn because wọ́n ti mọ̀ pé ẹ ní àkáǹtì nǹkan tí wọ́n ṣe ẹ ní accountability yín yẹn kò ní wà straightforward ẹ ní wà sincere because ẹ̀yin fún ara yín go ẹ wà sincere sára yín nígbà tẹ́ bá rí pé nǹkan téèyàn ṣe ìtẹ́ sọ pé nǹkan tó dáa ni ẹ rí pé ẹ wà sincere sára yín you are not sincere to yourself are you being sincere to yourself no no you are not being sincere to yourself than for you to not sincere to someone no when you are not being loyal to yourself how can you be loyal to somebody no it's not possible even yourself you fail yourself woefully. How can you now be loyal to somebody? No, you're still going to be a failure to anybody that is around you, that is within you, that is far away from you. You're still going to be a failure to them. So tá bá wo fídíò Àdàbà Síónì yìí, ó gbé nǹkan mi. Ó gbé ọ̀rọ̀ mi. Ọlọ́run ló ní pàdé fídíò yẹn. Níbi tí mo ti rí fídíò yẹn lánàá. I'm telling you. Ọlọ́run ló ní orí fídíò yẹn sọ̀rọ̀ sókè mo dẹ̀ máa gbé fídíò yìí fún student tó máa ṣe analysis yẹn tó máa gbáàsì Sisi Alagbo lórí péjì wọ́n á ṣe analysis ayé ẹ̀ á gbáàsì I'm telling you the truth ṣé kò yẹ ẹ́ sìn nílé ayé ẹ̀ tó bá tún lé ayé ẹ̀ wá tó bá fẹ́ fi orúkọ ẹ̀ bà ti èèyàn jẹ́ wàá jáde ó sí nínú sága tó ti yẹ ẹ́ sìn ó sí nínú sága ẹni tó bá wà nínú saga tó fẹ́ fi orúkọ ẹ bà tèèyàn jẹ́ wá jáde wá ṣe disclaimer lé wọn lórí ṣé kò yẹ wá dé disclaimer lé wọn lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ ló ń fún wọn lówó àwọn kan ló fún ẹ lówó ẹni tó bá fún lówó tó bá fẹ́ ga jù ẹ lọ gé orí ẹ̀ dànù gé orí ẹ̀ ẹni tó bá fún ní owó ẹ tó bá fẹ́ ga jù ẹ lọ gé dànù gé dànù ilé ò gbọ́dọ̀ ga jù onílé lọ your money is still talking in as much owó ẹ ń sọ̀rọ̀ ẹnì kankan ò gbọ́dọ̀ jọba lórí ẹ jẹ́ kó lọ ja ìjà wọn I'm telling you jẹ́ kó ja ọjà wọn wọ́n bá fẹ́ jà jẹ́ kó jà má jẹ́ kó fi ẹ́ sáàárín o ti gbé sí ayé ẹ̀sìn ìjọ ṣe sábọ̀ náà ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá
mo fẹ́ gbé fídíò kan wá mi ti gbàgbé ìdí o share Esabod no o share Esabod wà tí Esabod ẹ̀ jàre bọ̀ kí ló ṣẹlẹ̀ o jókòó ìjókòó òṣì jókòó ẹlẹ́lẹ́yà nígbà tí wọ́n fi orúkọ Esabod nígbà tí wọ́n fi orúkọ Esabod ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá nígbà tó ń fi orúkọ Esabod orúkọ títí ẹ wọ́n fi ń balẹ̀ ayé Esabod jẹ́ did you come alive show come alive did you come alive o lè come alive ńgbà yẹn nígbà tí wọ́gun ò sí láyé nígbà tó ń fi orúkọ Esabod tó fi ń ba ti Esabod jẹ́ orúkọ títí ẹ ni o do you come alive to debunk it. Má gbọ́. Mi lè wait ke Esabod bẹ̀rẹ̀ show ni. Mi lè wait. A máa tún bàjẹ́ fún ẹ sí ni. Ó ti yẹ ń sìn. Ṣebí ó fẹ́ kàn wá sínú saga ó fẹ́ kàn máa sa ẹ́. Kàn sọ ẹ́ dé èèyàn nínú saga nǹkan ìwọ tó jẹ́ èèyàn nú ayé. Kàn pè ẹ́ léèyàn nínú saga. Àbí welcome to saga. You already welcome yourself. But me mo pe sin ẹ ma fast. Àṣẹ lẹ́sìn ni. Guys, ẹ má gbọ́ nǹkan tí Esabod sọ ni. Ṣaṣẹ́ wo bíbẹ̀ ló bá nínú mọ́ sọ́dọ̀ dọ̀ káṣọ́. Owó tó wó ló fi mú ẹni. Ìwọ náà gbọ́ sétí ẹ. Àdàbà sí òní. Ìwọ la kọ̀ bí ìyẹn. Gbogbo dáta ṣe mi ti gbà pátá. Àbúrò ẹ̀ obìnrin kan bla bla bla. Wo wàá jẹ. Ṣádàbà sọ no. Ẹjọ́ ẹ tó bá fẹ́ lọ àtàkà àdàbà sí òní máa kọ́ àdẹ́sẹ̀ sí ní péjì. Ẹ má nà ní ìgbáyà ó wà hypertensive. Ẹsẹ̀ ẹnìkẹ́ àtàwọn àwọ̀ ẹ̀. Ìyàwó tó gbé fún bike rider ni o. Ó kàn sí obìnrin arúgbó yẹn disguise fún wọn àti bike rider ibẹ̀ ló ń sùn. Ìwọ ló gbà mí lórí Facebook yìí. Ṣé o ti rí fídíò tí Esabod ṣe? Tó bá lọ wo fídíò yẹn láti ilẹ̀, tó bá kọ́kọ́ wọnú fídíò yẹn kó jẹ́ àdàbà sí òní Esabod sọ. Ìwọ gangan ní Esabod kọ́kọ́ fún jẹ. Mi mọ̀ pé tá bá wọ́n tó bẹ́ẹ̀ tí bá gbé fídíò báyìí tó bá lọ ìwé ilé ìsìn tó bá lọ ń bá mi jà pé mo gbé fídíò. What I see is not what I saw. Tẹ́mi bá gbé fídíò mi ò ń wò. But thank your star pé mo wo eléyìí. Tó bá lọ ti torí ẹ̀ máa bá mi jà ṣó tí láti bẹ̀rẹ̀ sí alágbo ní Esabod ń bú. Tó dẹ̀ dùn mọ́ mi ná. Ṣó ti rí nsìn. Àdàbí asọ́ni ló gbé sórí péjì ẹ̀ gbé. Aláṣàbí mi. Ṣó ti rí nsìn. Àdàbà asọ́ni ò bá Esabod jà mọ́. Ọlọ́run bá yín parí. Ó ní Aláṣàbí mi. I still love you, jàre Aláṣàbí. But please don't fight with those that you love. Wàhálà wà lórí ìṣèjì. Ìwọ náà ti ẹ̀ wo Esabod. Wo Esabod. Wo Esabod 63 ni o 65 ilẹ̀ Esabod o. Ó ti yẹ ń sìn. Tó bá wo bí tó gbé glass ẹ̀ sí. Ó wọ glass nínú mirror yìí o. Bí ojú ẹ̀ ṣe rí nìyẹn. Ó ti yẹ ń sìn. Ó ti jí kòtò gbogbo bíbà yẹ gbogbo bíbà yẹ gbogbo bíbà yẹ gbogbo bíbà yẹ kò yẹ kó ti jí kòtò. I'm telling you o ti yẹ máa gba bẹ̀rẹ̀ pé kí bíbà yẹ wá sókè no o ti tó bẹ́ẹ̀ because o like a lot of things nínú body ẹ a lot of things no lack. I'm telling you o lack a lot of things o lack ẹ. Kò ń ṣe pé ká jẹ ẹ̀bà ká jẹ àmàlà ká jẹ no nǹkan ló ń jẹ. Ẹ̀fọ́ rírò mo sè lánàá ó ti yẹ ń sì tí mo ṣe wọlé pẹ́ tó yẹn because the only thing tó lè lọ lẹ́nu mi òun ni òkèlè tí bá ti rẹ̀ mí jù iyán ni mo fi jẹ òun ni òkèlè tó lè lọ lẹ́nu mi tí bá ṣe rice kò ní lọ tí ebi ṣe ń pa mí tó yẹn òkèlè ni mo dẹ̀ ṣe ẹ̀fọ́ rírò mo dẹ̀ wá gúnyán sí nínú ẹ̀fọ́ yẹn forget ẹ̀fọ́ rírò tí mo ṣe yẹn ó gbásíkì gan
ẹ̀fọ́ yẹn pọ̀ tí mo kó jẹ ju yán yẹn lọ wá sọ pé ṣé adúrú ẹ̀fọ́ yìí ni mo fẹ́ fi jẹ yán yìí ni àbí wá sọ bẹ́ẹ̀ tó tá bá wo gbogbo iṣu tí mo fi ṣe yán tí mo ṣe lálẹ́ àná yẹn mi ò bá iṣu yẹn máa tó 4 slices àbí 6 slices ó ti ẹ̀ tó bẹ́ẹ̀ kí ló ń jẹ́ 6 slices bí a 4 slices ọmọ slice yẹn máa fi ń jẹ iṣu àtẹ̀yìn orí bó ṣe kónkóló ṣé kò yẹ ń sìn ṣùgbọ́n ẹ̀fọ́ tó wà ń bẹ̀ ẹ̀fọ́ tó wà ń bẹ̀ pọ̀ nítorí pé mi fẹ́ jẹ vegetable yẹn lásán ni o ẹ̀fọ́ tó wà ń bẹ̀ pọ̀ gan kò ń ṣe kó o fi ọbẹ̀ kínkínní kó o fi máa jẹ oúnjẹ ẹ̀bà tó fẹ́ jẹ yẹn ẹ̀bà kúnkúlú ọbẹ̀ púpọ̀ tó jẹ́ ilá náà ló fẹ́ jẹ make sure pé ilá yẹn pọ̀ ẹ̀bà kúnkúlú tí já yẹn bá ṣẹ́kù wá kàn gbé mu ni ó dẹ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ara irú gbogbo òbò ẹ tó dry pa tí ò somi ń bẹ̀ ńgbà tó ń do tó bá mú ilá lásán kó gé sínú omi kó rẹ́ sómi kó máa mu omi ilá yẹn òbò ẹ máa yọ omi wọn ò ní máa dó ẹ kó má sí omi ń bẹ̀ omi òbò ẹ á dẹ̀ tún máa fà ó ń ṣe kó máa rùn o ó ń ṣe kó máa rùn o ní kọ́ bò obìnrin kó fi símú tó máa rùn kò ní sí ọkùnrin tó máa fẹ́ la wọn ò ní fẹ́ la òbò tó ń rùn tiẹ̀ lọ wojú ẹ sábọ̀d ọmọ 23 lọ pé ẹ wọ́n ní 23 ní ẹ. ẹ bá wọ títí nàìjíríà yìí. lọ wojú ẹ sábọ̀d ọmọ 23 years ojú ò gbọdọ̀ rí bí ojú ẹ sábọ̀d ṣe rí gbogbojọ́ ẹ ló ti sọ̀kalẹ̀ àlọ́hùn ó ní láti lọ tún ara ẹ ṣe o sísẹ́ alágbọ̀n lọ tún ara ẹ ṣe lọ tún ara ẹ ṣe I'm telling you èmi tí mò ń ṣe 23 gan ojú mi ò tí ì sọ̀kalẹ̀ ojú mi ṣì ń pọ́ǹpì àdírẹ́sì mi ò bò welcome. kò yẹ gbogbo egungun tó wà lójú mi kò tí ì máa ṣó o ní wà ní 23 years kí gbogbo egungun tó wà lójú ẹ máa ṣó pẹ̀lú bí mo ṣe ń lo ginger tó bá rí aṣọ tí mo wọ̀ lé ní orí bóyá tóbi tó ó ti bóyá ti tóbi ó ti rí bóyá ti tóbi ginger ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa fi abẹ́rẹ́ mú gbogbo bíbà ẹni torí pé gbogbo bíbà máa ṣó ọyàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bíbà ni máa fi abẹ́rẹ́ mú kò sí nǹkan tó jọ mọ́ ó ti bá aṣọ iṣẹ́ tóbi ó ti bóyá tóbi fún mi nsìn ó ti rí ó ti bóyá tóbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kùn á wá yọ báyìí ni aṣọ yìí máa yọ sókè báyìí ni á yọ síta báyìí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tó ṣàn dé bí gbogbo apá yìí kò ní ṣàn dé bẹ́ẹ̀ ginger ni try láti tún ara ẹ ṣe wo kíní tí mo wọ̀ yìí wá wo ṣòkòtò yìí tí mo wọ̀ nígbà tí ẹni tó ra ṣòkòtò yìí ṣòkòtò tí mo wọ̀ yìí ṣòkòtò kí lorúkọ ẹ̀ sọ́mà ni jẹ́ n fi wọ̀nyí wo so many years ṣé o ti rí so many years ló ti fún mi ní ṣòkòtò yẹn so many years ago a ti wọ 5 years mi lè wọ ṣòkòtò yẹn because ó fún mi gan wo ṣé o ti rí òun ló ń jábọ́ nsìn ṣé o ti rí nsìn máa ní láti fà sókè ni ṣòkòtò yẹn ti wá ń jábọ́ by the time tí mo fẹ́ máa wọ̀ ó ti ń jábọ́ nǹkan tó yẹ pé itan mi ò lè wọ̀ tẹ́lẹ̀ itan mi ò lè wọnú ẹ̀ itan mi ò lè wọnú ṣòkòtò yìí mo like ṣòkòtò yìí gan ó jẹ́ láìkà ni ṣòkòtò yẹn rẹ̀ nígbà yẹn ní bí 5 years ago ẹni yẹn ra ṣòkòtò yẹn fún mi mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ̀ ní 2026 ni ó ti rí bẹ́ẹ̀ yẹn sí ìtọ́ mi nígbà yẹn kò lè wọnú ṣòkòtò yẹn kò sí bí mo ṣe lè ṣe àgàgà ibi ìsàlẹ̀ bíbà ibi tó ń ṣe fleece yẹn ó tight gan ó máa fún mi pa ẹ pé
ṣòkòtò yóò ṣe wọ̀ ṣòkòtò yẹn sì wọ̀ ó sì ń jábọ́ nsìn kò sí ẹni tó fẹ́ tóbi mọ́ ìwọ tó tún wá lẹ̀pa tó wà tún lè sun ara ẹ ṣe ó yẹ ká máa kó ẹ̀mí ni ó yẹ ká máa kó ẹ̀mí wọ́n ṣe rí ẹ nínú fídíò ó yẹ kí DM ẹ kó kún ni ṣùgbọ́n tí DM ẹ bá kún àwọn onílàpàlàpà náà ló wà ńbẹ̀. Thank you for the star Ọlọ́run á jẹ́ kó dá fún yín ẹni tó fún mi ní star yẹn kò ní bàjẹ́ fún yín kò ní tán fún yín lórúkọ Jésù. Ọlọ́run ò ní jẹ́ kémi support ẹni bí ẹni òṣì kí ni mo rà fáwọn ọmọ mi òṣì wo ló sọ sórí social media fún wa láti wá fi fojú àwọn ọmọ ọlọ́mọ tán ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àwọn ọmọ 23 years gangan tá a mọ̀ pé 23 years ni wọ́n ìwọ tó yẹ pé 50 years 150 years ló wà ojú ẹjọ́ skeleton ni Akeem ọkọ àwọn single mother nígbà tí a máa rí fídíò ẹ níbẹ̀ Akeem àwọn ọkọ àwọn single mother nígbà tó máa ṣe fídíò ẹ ta fídíò ẹ lórí page ẹ ojú ẹ dàbí ojú ọmọ 150 years 150 yóò yàtọ̀ sí ọmọ 150 years old lọ́wọ́ ẹ sábọ̀ tó bá wọ glass ojú ẹ ti jí kòtò ọmọ ọdún mélòó ni ẹ tójú ẹ jí kòtò wọn ò dẹ̀ sọ èjì ẹ gangan ọmọ 23 ọmọ 23 years tó ti bímọ mẹ́ta tó ti ń bímọ láti ọmọ ọdún mélòó nìyẹn ó ti wà nílé ọkọ láti ọmọ ọdún 11 years àbí ọmọ ọdún 11 years tó ti ń bímọ nìyẹn àbí adẹ kábàdẹ lọ wo èjì wa àtọmọ ẹ ọmọ ọdún mélòó ló ti wá ń bímọ ṣé ọmọ ọdún 8 years lọ síbẹ̀ sí tó kóbó ẹ̀ ń dì ní nígbà tó jẹ́ 23 years ní 2026 tó dẹ̀ ti gbó bí ilẹ̀ Galilee tí gbogbo ayé ti di slippers ọdún mélòó ló ti bẹ̀ sí ń gbé ọmú ẹ̀ mú ló ti ń fi ọmú ẹ̀ sẹ́nu ẹ yé parọ́ fún wa yín mọ́ ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là àgbá wọlé ọmọ 50 something years ni gbogbo sí ayé ẹ ó wá ṣá next time nǹkan tí ò kí ń ṣe títí ò ní lọ fi tipátipá gbà ó lè fi sùúrù gba nǹkan tó fẹ́ gbà gbọ́ má bá ti ẹni tó bá ń bẹ̀ jẹ́ next time ó ní máa fáwọn blogger lówó kan máa bá ti Farida jẹ́ tó bá tún ṣe wà tún wọnú ẹ̀sìn ayérayé wàá máa ṣẹ̀sìn kú ni Sisi Alagbo tó bá tún sún àwọn blogger lówó kan tún máa ṣépè fún Farida wàá máa ṣẹ̀sìn kú ni ẹ̀sìn ẹ kò ní kú òun lé ayé yìí ó máa ṣẹ̀sìn mọ́ ẹ̀sìn ni wàá máa ṣẹ̀sìn kiri ni torí ẹni ẹ̀sìn ló máa jẹ́ títí láéláé. Number 1 ó yẹ kó mọ̀ yìí pé ẹni tó fẹ́ gbọ́kọ ẹ̀ yìí ó níyàwó lé ìyàwó ò gbọ́dọ̀ ṣẹ́ the only target ó need ni ẹni tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ọkọ yẹn nìkan ni kó target má target ìyàwó lé ẹ̀ torí ó máa ṣẹ̀sìn awówó kiri ni torí orí innocent soul òun ni gẹ̀yìn tí ò mọ plan ẹ lórí ọkọ ẹ̀ jẹ́jẹ́ ló wà nínú ilé tí ò mọ̀ pé ọkọ òun ó ti ń dú ẹ kó mọ̀ tẹ̀dẹ̀ fẹ́ fọ́ọ̀sì ẹ̀ lé lórí ló di dandan kó gbà ẹ̀ ó ṣe máa gba onídọ̀tí bíi titi ẹ̀ níyàwó wọn ò ní máa pè ní wọn ò ní máa pè ìwọ níyàwó ẹnjìníà kan máa sọ pé ẹ̀yálé ẹ̀nìyẹn Ọlọ́run ò ní jẹ́ ó máa fílẹ̀ fún ẹni kó máa mú lọ ò ní ẹ̀fà jẹ́ ìyálé ẹ̀ ò ní ẹ̀fà jẹ́ ìyàwó ẹ̀ Ọlọ́run ò fẹ́ ó fẹ́ máa oppress ẹ pẹ̀lú àwọn blogger lórí social media very wicked bastard so wicked nítorí ẹ̀ ní ló ṣe rí yàmàyàmà very wicked ní ìmọ̀ ẹ̀dá tó ṣú ẹ́ ìyá ẹ̀dẹ̀ gbé bible gbà yín ó dẹ̀ wá fi wọ́n sọ̀rọ̀ lórí social media tó bá rí ìyá tó gbé bible dání wọ́n á wò bí èèyàn Ọlọ́run gidi ni tó bá rí ẹ bó ṣe ń perform wọ́n á wò bí èèyàn Ọlọ́run ni ìyá ẹ̀yọ ṣé ìyá ọkọ ẹ̀ ń sì kò tí ì máa róbó ẹ̀ níta ìyá ọkọ wo ní bọ́ǹbìtà tó wá ń bẹ ẹ ráàpù nínú ṣọ́ọ̀bù ẹ̀ tó sọ rẹ̀ di slave lábẹ́ ẹ̀ tó bá jẹ́ pé nítorí ẹ̀ ló ṣe sọ fún yín pé kẹ́ ṣoríire káwọn ìyá yín má bàa tàràkà ìyá engineering ìyá engineer kò fò àbí engineer kí ló ti pè náà engineer kò rà tí ìyá ẹ̀ wá ń bá wọn ṣọmọ ọ̀dọ̀ nínú ṣọ́ọ̀bù wọn tó bá jẹ́ pé ọmọ ẹ̀ níláárí nínú ayé ni ìjẹ́ ìyá máa lọ ṣọmọ ọ̀dọ̀ ìyá ò ní lọ ṣọmọ ọ̀dọ̀
ìyá ò ní lọ ṣọmọ ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ pé ọmọ ẹ̀ níláárí ni ṣó bí Sisi Alágbòwe láti ṣe fídíò kó sọ pé ẹ wo ìyá ọkọ òun nínú ṣọ́ọ̀bù òun o tó ń bọ̀ òun ṣe kinní o bọ̀ nítorí pé àti jẹ àti mu nìyá yẹn ń bá kiri àti jẹ àti mu Ọlọ́run ò ní fi àti jẹ àti mu wa síbi tó bá nira lórúkọ Jésù àti jẹ àti mu wa Ọlọ́run ò ní fi síbi tó nira ní agbára ẹ̀jẹ̀ Jésù nígbà tó jẹ́ pé wọ́n ló ń fún gbogbo wọn ló ń jẹ nínú ilé ó di dandan kí gbogbo wọn máa wárìrì fún ẹ because àwọn ẹbí are never shop òun ni ẹbí engineer Koro Adéṣọlá àwọn ẹbí are never shop ni wọ́n ó di dandan ìjẹ́ wọ́n ti rí gbogbo fly away yẹn wọ́n ti rí bó ṣe ń fly bó ṣe ń lọ sí Germany ló lọ sí Canada bó ṣe ń lọ sí wọ́n ship ẹ̀ kiri ni mo jẹ́rìí àwọn ayé tó wà nínú ayé kò ń ṣàwọn ọmọ ayé o àwọn èèyàn tó wà nínú ayé gangan mo jẹ́rìí wọn pátápátá wọ́n bá wọn ship ẹ̀ káàkiri kíá wọ́n ti ship ẹ̀ ìgbà mélòó nǹkan tí ò pẹ́ àfi bí pé gẹ̀yìn ò mọ̀ ṣe é ló dà how are you doing anything for me anything for me ṣé kò yẹ yín sìn that's why tó bá ní ẹbí gidi ó ti yé yín sìn wọn ò ní máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ àtẹ̀gbọ́n ẹ o àti family ẹ o àti títí kan ìyá tó bí ìyá oníbọ́ǹbìtà our market ẹ̀yin ìyá oníbọ́ǹbìtà ẹ̀yin ìyá Ibina our market ojú ọmọ àti gbogbo yín pọ̀ nsìn ojú ti gbogbo yín pọ̀ tọmọ yín bá ṣoríire ẹ ní lọ sọ́dọ̀ ìyàwó ọmọ yín kẹ́ máa lọ ṣọmọ ọ̀dọ̀ pé nítorí pé ọmọ yín ò rí jájẹ ni torí tọmọ yín bá rí jájẹ kò ní possible náà kí ló fẹ́ forí burúkú tọmọ yín bá rí jájẹ ẹ ní lọ sọ́dọ̀ ìyàwó ọmọ yín kí ó máa lọ ṣọmọ ọ̀dọ̀ ṣé kò yé yín sìn ọmọ yín ò ní máa lọ máa ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ọmọ yín nítorí pé ọmọ yín ò rí jájẹ torí ẹ̀ ló ṣe lọ ń ṣọmọ ọ̀dọ̀ see your life rubbish set of people ẹ wá sórí social media ẹ máa wá bí tẹ máa kọ́mẹ̀ntì aburú yín kiri tẹ bá ṣe kọ́mẹ̀ntì òṣì lórí péjì tèmi ẹ wojú iṣẹ́ nà ojú tèmi ṣẹ̀jẹ̀ ṣé kò yẹ àláyà yín mo rán anybody yín o any banger mo rán kẹ wò mí dáadáa kẹ tún mi wò ẹ wò mí dáadáa o ẹ bá máa lọ Nàìjíríà kẹ máa lọ ṣògùn nígbà ọgbà Jésù Kristi tí mo gbójúlé yẹn awo yín mọ́lẹ̀ tí gbòǹgbò ni ó ti yẹ yín sí ẹ̀yin aládánwò ẹ̀yin tí àdánwò wà nínú ìgbésí ayé yín tẹ́ ń wá ẹni tó máa sọ̀rọ̀ lórí social media tẹ́ ní jẹ́ kó sọ tiẹ̀ ẹ̀yin aládánwò ẹ mọ̀ pé àdánwò ni tẹ́ ẹ bá ti mọ̀ pé àdánwò ni I'm telling you the truth àdánwò ni àdánwò burúkú òun ló bá yín lọ́wọ́lọ́wọ́ báyìí àdánwò burúkú ó dẹ̀ ní dandan kẹ́ jẹ́